tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù tẹ́tí láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 ìyún níbi tá a ti mú ròyìn àti àwọn ètò lórí ìrànràn lóríṣiríṣi tá a ti mú wá sójú móhùnmáwòrán yín ojú tẹkú fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa tẹ̀ fi ń gbọ́ ròyìn wa náà etí náà kò ní di ìròyìn náà la mú wá fún wa fún ti àkókò yìí orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè ṣáájú ká tó bọ́ sínú agbami ìròyìn ẹ já mẹ́nubà àwọn kókó tá a kó wá sórí ètò fún tàkókò yìí. Àwọn agbébọn kan tí ẹnikẹ́ni kò tí ì mọ ìdánimọ̀ wọn báyìí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ nípele kẹta ti iléèwé Adékúnlé Ajásin Àkùngbá ní ìpínlẹ̀ Ondo. Dangote ti fi ohùn lédè báyìí o tó sì ti ké sí gbogbo àjọ NNPC wípé kí wọ́n wá ròun kalẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n wá ṣe ìfẹ́nu wọn pẹ̀lú iléeṣẹ́ ìfọpo ìyún Dangote refinery èyí tó ti di awuyewuye báyìí tó ní òun ṣetán láti tà á fún àjọ NNPC náà. Ní ìpínlẹ̀ Èkó gómìnà ní ìpínlẹ̀ Èkó àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fohùn lédè wípé lílo ká máa fi nǹkan bo ojú plate number ọkọ̀ ó ti di èèwọ̀ báyìí tí ó sì ti di ẹ̀ṣẹ̀ fún gbogbo ẹni tó bá hu irú ìhà bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Bàbá kan ni ó ṣe bẹ́ẹ̀ tó lu ọmọ bíbí inú rẹ̀ pa látàrí pé ó ní ó ṣẹ̀ òun títí tẹ̀mí sì fi bọ́ lẹ́nu ọmọ náà èyí náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó bákan náà. Lórí ọ̀rọ̀ ìwọ́de gbogbogbò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti fohùn lédè wípé fọ́nrán kan ti ń já rìnrìn káàkiri níbi tí wọ́n ti gbé ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá tó ti gbé sójú rẹ̀ tán sì ti kọ oríṣiríṣi òfin síbi fọ́nrán náà ló ti ní irọ́ àtàhesọ ọ̀rọ̀ tó jìnnà sóòótọ́ ni ẹ máa gbẹ́kúnrẹ́rẹ́ rẹ̀ nígbà tá a bá bọ́ sínú agbami rẹ̀ báyìí. Ẹ gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tá a ti mẹ́nubà. Èdùmàrè má jẹ́ kí abiyamọ fi ojú sunkún ọmọ ni o pẹ̀lú bí àwọn agbébọn kan bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa akẹ́kọ̀ọ́ tó jẹ́ onípele kẹta ti iléèwé Adékúnlé Ajásin Àkùngbá ní ìlú Àkókò tí ń ṣe ìpínlẹ̀ Ondo. Akẹ́kọ̀ọ́ tí wọ́n fi orúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí Emmanuel tó jẹ́ ọmọ ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀dá èdè ìyún linguistics ní ilé ẹ̀kọ́ gíga Adékúnlé Ajásin ọ̀hún ti Àkùngbá ó ní àwọn agbébọn kan ti ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí lẹ́nu rẹ̀ ní ọjọ́ Sátidé tí a lò tán yìí. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn tí wọ́n sì ní ká fi orúkọ bọ àwọn láṣìírí pẹ̀lú bí nǹkan ṣe rí báyìí ó ní wọ́n sọ di mímọ̀ wípé akẹ́kọ̀ọ́ ọ̀hún ló wà ní ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti aládàáni èyún private hostel student ti Adékúnlé Ajásin ọ̀hún níbi tí ó ti ń gba fàájì lásìkò náà tí àwọn agbébọn náà sì yàbò tí wọ́n sì yin ìbọn mọ́ tí ẹ̀mí sì fi bọ́ ní ara rẹ̀. Àwọn tó jẹ́ alákòóso ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ó ní wọ́n ti sọ pé ìwádìí àwọn ti bẹ̀rẹ̀ báyìí bẹ́ẹ̀ làwọn yóò fi ojú àwọn tí wọ́n hu ìwà burúkú náà hàn dé pẹ̀lú bó ṣe já sí wípé wọ́n dẹ̀mí akẹ́kọ̀ọ́ ọmọ nípele kẹta ọ̀hún légbodò títí tí ẹ̀mí sì fi bọ́ ní ẹnu rẹ̀ tí wọ́n sì ní ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà pẹ̀lú ìwádìí àwọn tí àwọn gùn lé yìí. Dangote ti fi ohùn lédè báyìí ó sì ti ké sí gbogbo àjọ NNPC wípé kí wọ́n wá kánjọ forí oko sọ̀ọ́dúnrún pẹ̀lú àhesọ ọ̀rọ̀ àti àdápa irọ́ tí wọ́n ń pamọ́ lórí iléeṣẹ́ ìfọpo rẹ̀ èyí tó kọ̀ tí wọ́n ti jẹ́ kó ṣiṣẹ́. Dangote refinery ó ní awuyewuye tí ń lọ lórí rẹ̀ láti bí ọjọ́ mélòó kan báyìí pẹ̀lú bí àwọn ẹni tó jẹ́ adarí àjọ NNPC tó ń rí sí epo nílẹ̀ yìí èyàn Farouk Ahmed nínú ọ̀rọ̀ kan tó sọ jáde tó ti sọ wípé Dangote ó ní ó fẹ́ ya aládàjẹ tó sì fẹ́ ya onímọ̀ tara ẹni nìkan pẹ̀lú bó ṣe sọ wípé kí àwọn káwọn má fi ààyè gba gbígbé epo wọlé láti orílẹ̀-èdè míì sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́ tó já sí wípé ṣíṣe epo ní Dangote refinery ó nìkan ni ó fi ọwọ́ rẹ̀ sọ̀yà
pé kí wọ́n máa ṣe tó sì ní èyí kò lè ká gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu èyí tó sì jẹ́ kí àwọn tako ìgbésẹ̀ èyí tí Dangote náà tí ó ń gbé pẹ̀lú gbogbo àhesọ ọ̀rọ̀ yìí èyí ló wá mú kí Dangote náà kí ó fohùn lédè sí wọn ní òkú ni a máa ń parọ́ mọ́ ẹnìkan kì í sì ń parọ́ mọ́ alààyè èyí ló sì mú kí Dangote náà kí ó fohùn lédè níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tó wáyé lénìí níbi tó ti sọ di mímọ̀ wípé òun ti jọ̀wọ́ ara òun sílẹ̀ o òun sì ti mú ìsọlẹ́nu kúrò pẹ̀lú bó ṣe já sí pé àwọn ènìyàn yìí ni wọ́n mọ ìmọ̀tara wọn nìkan pẹ̀lú bó ṣe ní ó ní nǹkan kan pàtó tí wọ́n ń jẹ nínú rẹ̀ ṣùgbọ́n kí wọ́n má sọ òun lẹ́nu kí wọ́n sì má bà orúkọ rere tí òun ti ń gbé káàkiri jẹ́ òun ti jọ̀wọ́ òun sílẹ̀ wípé kí wọ́n wá ra ilé iṣẹ́ ìfọpo òun Dangote refinery náà kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní ohun tó jẹ́ nǹkan tó kàn òun jù tí ó sì jọ òun lógún jù lọ ni pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jàjàbọ́ nínú ọ̀wọ́n gógó epo èyí tí a ti ń kojú láti bí ọdún gbáran sẹ́yìn ó sọ di mímọ̀ wípé pẹ̀lú nǹkan ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ètò epo bẹntiró òun ló ti òun lọ́pọ̀npọ̀n tó sì mú kí òun gbé ìgbésẹ̀ tí òun gbé yìí ṣùgbọ́n níṣe ni wọ́n tó ti sọ di ẹ̀bí mọ́ lọ́wọ́ àmọ́ o orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ òun ló mú kí òun jọ̀wọ́ ààyè náà sílẹ̀ fún àwọn NNPC báyìí wípé kí wọ́n kó owó wá kí wọ́n wá ra iléeṣẹ́ ìfọpo òun pẹ̀lú bó ṣe já sí pé kí wọ́n sì máa lò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ àti bí wọ́n ṣe ń gbèrò rẹ̀ ṣùgbọ́n kókó tó ń fi dá iléeṣẹ́ ọ̀hún lẹ̀ ó ní láti yọ gbogbo ọmọ káàárọ̀ ó ní láti yọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀wọ́n gógó epo bẹntiró. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ wípé ó ti dèwọ̀ báyìí ó sì ti di ẹ̀ṣẹ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n máa ń lo nǹkan bíi aṣọ àbílẹ́dà tí wọ́n fi máa ń bo plate number wọn ìyún tara mọ́tò wọn náà ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ló sọ èyí di mímọ̀ wípé ó ti di ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò bójúmu pẹ̀lú kí àwọn onímọ́tò tí wọ́n máa ń fi nǹkan bo plate number wọn mọ́lẹ̀ ó ní ìwà tí kò tọ́ ní báyìí o gbogbo ẹni tó bá sì ń gùn lé ìwà náà níṣe ló ti ń tàpá sí òfin èyí tó lè mú kí ó rí ẹ̀wọ̀n he látàrí pé ó tako òfin ọ̀hún Benjamin Hundeyin ló ní kò sí ní ta fẹ́ gbà nínú ká mọ kọ́fà plate number bí kì í ṣe ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ ibi kan tàbí tó jẹ́ olóṣèlú kan tó pàtàkì jùlọ láwùjọ ó ní wọ́n láǹfààní láti máa ṣe irú ìwà yìí ó ní tí a bá wá kẹ́fìn ẹnikẹ́ni tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n dá nǹkan bo plate number wọn náà ní ojú ó ní ṣe ni kí àwọn bá irú ẹni náà wí tí ó sì máa kojú tí ó sì máa fi ojú winá òfin pẹ̀lú bí àwọn ṣe sọ di òfin báyìí káàkiri ìpínlẹ̀ Èkó. Nípínlẹ̀ Èkó bákan náà ni mo sì wà mí tí kúrò níbẹ̀ bàbá kan ni ó ṣe bẹ́ẹ̀ tí ó lu ọmọ bíbí inú rẹ̀ pa ní ìpínlẹ̀ Èkó bàbá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúmídé òun ló ṣe bẹ́ẹ̀ fi ṣọ́fẹ̀ kan tó fi sá ọmọ rẹ̀ ní apá yún ọmọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéyẹmí tí ó sì di egbò èyí tí wọ́n ní wọ́n gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n sì ní wọ́n gbé kúrò nílé ìwòsàn tó kọ́kọ́ wà tẹ́lẹ̀ látàrí pé agbára tí wọn ò ká mọ́ pẹ̀lú bí ọwọ́ náà bí ó ṣe ti ń diran tó mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ ní Ìkẹjà nípínlẹ̀ Èkó náà tí wọ́n tún sọ di mímọ̀ wípé ibẹ̀ ó ní eléru ti sungi mọ́ ọmọ náà lọ́wọ́ tí ọmọ yẹn rẹ̀ tó sì rìn wọjà látàrí pé aṣọ kò bá ọmọ yẹn náà mọ́ pẹ̀lú àlàyé tí dókítà iléèwé náà ṣe pẹ̀lú àlàyé tí dókítà ilé ìwòsàn náà tí ó ṣe ó sọ di mímọ̀ wípé ọwọ́ ọ̀hún ni ó ti di egbò tó sì ti ní àrùn tí wọ́n ń pè ní tetanus èyí tí ó ti wọnú egbò náà látàrí pé bàbá rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúmídé ó ní kò bá mójútó ọwọ́ ọ̀hún títí tí ọwọ́ náà sì fi di ẹran tó èyí tó mú kí ọmọ náà èyí tó mú kí ẹ̀mí bọ́ lẹ́nu ọmọ náà àmọ́ o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà Benjamin Hundeyin òun ló ti sọ di mímọ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú bàbá náà lórí ìwà burúkú tó wù bó tilẹ̀ já sí pé lásìkò tá a fi ń kó ìròyìn jọ wọn kò tí ì sọ ẹ̀ṣẹ̀ èyí tí ọmọdékùnrin náà tí ó wù sí bàbá rẹ̀ tí ó fi mú kó sa ní sọ́fẹ̀ lọ́wọ́ tí ó sì ti bẹ̀
jẹ́ Ọlọ́run nípè, ṣùgbọ́n ó sọ di mímọ̀ pé ó ti wà ní akóló àwọn níbi tó ti ń ro wóró òtó. Lórí ìwọ́de gbogbogbò ti orílẹ̀-èdè Nàìjíríà tí yóò wáyé ní ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ yìí ní ṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ni wọ́n ti sọ̀rọ̀ sókè wípé àhesọ̀rọ̀ àti ìbanilórúkọjẹ́ onífọ́nrán kan èyí tí wọ́n ń gbé káàkiri níbi tí wọ́n ti gbé fọ́tò ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí èyàn Káyọ̀dé Ẹgbẹ́tókun tí wọ́n ti gbé fọ́tò rẹ̀ sínú rẹ̀ tí wọ́n sì ti ń sọ pé tí wọ́n sì sọ di mímọ̀ pé wọ́n ka àwọn òfin àti ìlànà kan tó lè mú wọn tako ṣíṣe ìwọ́de náà. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí wá fi ohùn léde látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá èyàn SCP Múyìwá Adéjọbí tí wọ́n sọ di mímọ̀ wípé gbogbo èyí àhesọ ọ̀rọ̀ lásán ni iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yóò sọ ohun tó jọ bẹ́ẹ̀ ni wọn ò tako ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ohun tó tọ́ àbí ohun tó yẹ. Wọ́n kàn ní tí àwọn fẹ́ gbìyànjú àti sọ jáde ni wípé kí á ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsí ká má bá wọn darapọ̀ mọ́ àwọn tí wọ́n da ìlú rú kí wọ́n sì má darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń gbèrò láti ba ìjọba lórúkọ jẹ́. Ó ní bí ó bá ṣe ìwọ́de ti ìrọwọ́ onírọ̀sẹ̀ kò sí tó burú nínú rẹ̀ kí èèyàn ṣe ìfẹ̀hónúhàn síta gbangba. Wọ́n ní kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jìnnà sí àhesọ ọ̀rọ̀ èyí tó mú kí wọ́n ba orúkọ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí jẹ́ wípé àwọn ò mọ nǹkan kan o bẹ́ẹ̀ ni àwọn kò lè sọ irú ìròyìn bẹ́ẹ̀ síta. Gbogbo ìròyìn tí àwọn bá fẹ́ sọ níṣe ni wọn yóò máa rí lójú òpó ayélujára tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí lápapọ̀. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí di àkókò tá a tún máa mú ìròyìn míì wá fún wa, orúkọ tèmi ò tún ní yí padà, Àyànfẹ́ yín náà ni. Ẹ má gbàgbé láti subscribe kí ẹ sì bá wa láìkì àwọn ètò wa lórí ìkànnì yìí. Ẹ ṣé, ẹ kú àdúrótì.